بسم الله الرحمن الرحيم وما أرسلنا من رسول إلا ليطاع بإذن الله. torí gbà tó ti ṣe basmala àti istiaza àti basmala ولو ó ti ká gbogbo ẹ̀ ṣe sùúrù. bí àsìkò bá ti rí báyìí ọ̀rọ̀ ó ti dà gẹ́gẹ́ bí arákùnrin kan ni àkọ́kọ́ náà mo kí gbogbo Ìlọrin man dakhala li Ìlọrin bi ghairi ilmin kaman dakhala li kubura bila salatin ما شاء الله wa man kharaja li Ìlọrin bi ghairi ilmin kaman kharaja li jinana bila na'imin. سبحان الله. ẹni tó wọ̀ lọ́rin tó ní òun ò rí mọ̀mú pọ̀ ńlọrin ó dà gẹ́gẹ́ bí ẹni tó wọ sàárè tí ò nírun. ẹni ó wá jáde nílọrin tó lóun ò rí nǹkan rẹ̀ mú bọ̀ ńbẹ̀ ó dà gẹ́gẹ́ bí ẹni tó jáde lálìjánnà tí ò rí kẹ́ mú kúrò lálìjánnà. mo kí yín o gbogbo ẹ̀yin balógun أكوا mo kí bàbá wọn bá lọ́rin náà lára gbogbo yín. رضي الله تعالى عنه. ọlọ́run ó bá mi sọ yín délé nírọ̀rùn Àmín. ọlá yìí tóbi alukur'an. آمين. mo wá kí bàbá wa àgbà Dr. Abdul Bari أنعم الله عليكم. bàbá dáadáa ṣe rí básìkò ṣe rí yìí wọn lárakùnrin kan mẹyẹ dání ẹyẹ tó wá mú dání ẹyẹ ń wá ní mo fẹ́ bọ̀ sọ̀rọ̀ mẹ́ta Allahu Akbar Ọlọ́run jàre pẹ́ ọwọ́ ni kò bá ń sọ ó lákọ̀ọ́kọ́ tí mo fẹ́ bá ń sọ ni pé gbogbo ọjọ́ tọwọ́ rẹ bá tẹ opportunity kan má jùlẹ̀ o ó lákọ̀ọ́kọ́ nù nínú ọ̀rọ̀ àrífọ́ ẹ dákun mo kí gbogbo ẹ̀yin ògo ńlá náà bàbá wa ṣíṣe bàbá wa búlálà gbogbo yín ni mo kí ọlẹ́lẹ́kejì ó ní gbogbo ọjọ́ láyé àmírù ó ní gbogbo ọjọ́ láyé tó o bá fẹ́ ṣe nǹkan má máa rò ó má máa ṣe é tán kó o tó rò ó máa rò ó kó o tó ṣe ọwọ́ ní ẹlẹ́kẹta gbogbo ọjọ́ tí nǹkan bá bọ́ mọ́ ọ lọ́wọ́ má máa lé e mọ́ wọ́n lè máa yún ti lọ. torí tó bọ́ mọ́ ọ lọ́wọ́ tó o bá ń lé ìgbésí ayé rẹ lè parí síbẹ̀. La ilaha illallah. ẹyẹ yìí wá ní arákùnrin ara ń ro mí bó ṣe dì mí mú dákun mo fẹ́ kó jù mí lẹ̀ kí n na pa díẹ̀ toró tún kọ̀rọ̀ mẹ́ta tí mo fẹ́ bọ́ sọ. nígbà tí ó ju ẹyẹ lẹ̀ ẹyẹ yìí wá fò káàkiri ó wá bà sórí igi ọlọ́rọ̀ mẹ́ta tó wí ń kọ́ ó nígbà tó gan ni. ó ní mo ti sọ fún wa pé njọ́ tó wà rẹ bá ti opportunity kan má jù lẹ̀ èmi lọ opportunity náà ó sì ti jù mí lẹ̀. ó lẹ́lẹ́kejì máa ro nǹkan kó o tó ṣe ni má máa ṣe tán kó o tó rò ó. ó nígbà mo ní ojú mi lẹ̀ para ń ro mi ṣé bóyá kó ojú mi sínú kéèjì kọ́ ọmọ wò mí ni. ó lẹ́lẹ́kẹta tí mo sọ fún ọ ni pé bí nǹkan bá ti bọ́ mọ́ ọ lọ́wọ́ má máa lé mọ́. ó lé mi ní nǹkan náà mo ti bọ́ báyìí tó bá ní ọmọ lé mi ayé rẹ lè bàjẹ́ síbẹ̀ wá nǹkan mi ṣe. bẹ́ẹ̀ni a bá sọ owó nù tó bá mẹ́kún sun dáadáa bàbá wa kájọ́lá ó lè rẹ ní bùn lówó kọjá ń tọ́ sọnù Allah. àmọ́ bẹ́ẹ̀ni a bá sọ àsìkò nù ó lè má ba àmọ́ tí ó fi kú àsìkò ló ti wá lọ yìí Allah. bàbá wa gbà ọlọ́wọ́ jàrí pẹ́ Àmín. àmọ́ bàbá wa àlùbágáwí Adama Allahu hayatahu. bó o lẹ ti ṣe táwọn ẹ kàǹkàǹkà tẹ́ fi kó wọn wá sáàyè yìí dápẹ́ ẹjẹ́ kẹ́kọ̀ọ́ lára eléyìí gbogbo owó tó bá fẹ́ kọrúkọ rẹ láyé tó fẹ́ kọrúkọ rẹ ọparẹ́ tó bá kọrúkọ rẹ sójú sẹ́mẹ̀ nítorí pọ́n ga jù níjọ́ tó jò ńlá bá rọ̀ orúkọ rẹ ọparẹ́ gbogbo owó tó wò ó pé síríìtì kan gbajúmọ̀ ọwọ́ akọrúkọ rẹ sára Simon ọwọ́ lọ rí mọ́ bẹ́ẹ̀ atẹ́gùn ńlá ètí ìfẹ́ ni o tátẹ́gùn ńlá bá fẹ́ yóò fẹ́ orúkọ rẹ dànù àṣẹ́mbò lèyàn kọrúkọ sí ẹ̀yin bàbá wa inú ọkàn èèyàn lèyàn kọrúkọ sí ínkì téèyàn máa ń fi kọ́ tí òfin ní parẹ́ òun náà níwà dáadáa. Asin ilan tẹ́sítà nasi. àbíní kúlù bahum. Tastabini qulubahum. bẹ́ẹ̀ni Fatalama stabada lisana ihsan. bàbá wa àlùbágáwí ẹ dákun bọ́ fẹ́ kẹ́ jókòó kò yẹ kọ́rọ̀ mi bọ́ pọ̀ tó báyìí Akramakumullah. torí àsìkò èmi ẹ fẹ́ bá jẹ torí àwọn tó kù tẹ́ fẹ́ gbà wọ́ọ̀dù. Ida'atul waqti min alamatil maqti. bẹ́ẹ̀ni bẹ́yàn bá ti ń rásìkò láre àpẹẹrẹ ìyá ni
bàbá wa Al-Bagawi ìwà tí bàbá wa Mekudi sọ lẹ́ẹ̀kan ìwà tọ́lọ̀ fún yín tẹ́ẹ̀bí wá kó gbogbo wa báyìí ẹ kó wa lẹ́rù látara ìwà dáadáa. mo wá kí yín ọba tó kọ́ yín mọ̀ sí Ọlọ́run oníjọ́ dàrú. Àmín. torí ìwà mẹ́ta kan bẹ bẹ́yàn bá níwà mẹ́ta yìí lọ́wọ́ sẹ́yìn mọ̀ pé mẹ́ta ni bàbá wa Mekudi sọ bẹ́yàn bá wá níwà mẹ́ta yìí lọ́wọ́ wàláhì yóò padà sórí ibú gbẹ̀yìn. Orí ibú gbẹ̀yìn. ta ló kọ́kọ́ sórí ibú gbẹ̀yìn? Ṣètánì ni. ìwà mẹ́ta yìí ní bẹ lára Ṣètánì tó fi sórí ibú gbẹ̀yìn. àkọ́kọ́ ni àlìkíbúrù. Ìgbéraga. gbogbo ẹ̀dá tó bá ti ní ìgbéraga láyé Al-Qur'ani ní àbá wastakbara ọwọ́ ni wa kana minal kafirin. àkọ́kọ́ ìwà téèyàn bá ní tó lè fi sórí ibú gbẹ̀yìn àkọ́kọ́ ni ìgbéraga. ẹlẹ́ẹ̀kejì òun náà ní kéèta. àwọn àwa tí ò sí lára Al-Bagawi ní nǹkan yìí Al-Bagawi ò ní ìgbéraga wọ́n tún wá ní kéèta. ẹlẹ́ẹ̀kẹta nínú tí mo mú yàn sórí ibú gbẹ̀yìn òun náà lọ̀rọ̀ àsọjù. Kathratul kalam. nígbà tí Ṣètánì tọ́lọ́ ní ọtẹ́rí bàbá Ádámù ó ní ana khairun minhu. ọ̀rọ̀ ló kó bá Ṣètánì ìwọ ṣe ń ríra rẹ kọ́ dájọ́ lómi lọ. kí ló dé tó mọ̀ wípé ẹni tó ta ọfà tọ́fà rẹ̀ mu wa ma ramaita iz ramaita walakinna Allaha rama. gbogbo wọn tó bá tabà tọ́fà rẹ̀ bá mu ìwọ kọ́ lọ mọ́ ta o. Allah. Ọlọ́run gbọ́wọ́ rẹ̀ ta ni o wala talumu kaffi Iza sayfu naba. sọ àmì nílà azimu. Wa daru haba. ta ni wá ń jẹ́ dáhùrù Ọlọ́run ni. Allahu akbar. kókó ẹyọ kan gbogbo àwọn tá a jẹ́ àfa lórí ọ̀rọ̀ ìjìrá dákun má dúró sójú kan iná ni wọ́n sọ fún ọ tí ń jẹ́ ìjìrá ibi tó ti mọ̀ pé kò yẹ kó dúró sójú kan gbogbo ànábì Ọlọ́run tí wọ́n ṣe ìjìrá láyé gbogbo wọn ló kọ́ wọn hàn láyé 124,000 kìí ṣe àdàdì kékeré wọ́n ṣe wá jẹ́ pẹ́nu wọn bá ta bó kọ́ wọn bẹ́ẹ̀ ni èmi àmọ́ wá sọ fáwọn èèyàn pé tó bá bọ́ sórí fídì ayé mọ́kànlá ní pléyà àkọ́kọ́ mọ́kànlá lẹ́lẹ́kejì bàbá wa ẹ̀dá kò di mélòó 22 rẹ́fúrí kan 23 lásìmọ́ méjì ọjọ́ 25 orúkọ ànábì Ọlọ́run mélòó ní bẹ́ẹ̀nu Al-Qur'ani 25 náà ni fídì Ọlọ́run l'Al-Qur'ani gbogbo ẹni tí ó bá ti wá score nínú ayé ẹni ó score ni wọ́n máa ń pàtẹ́wọ́ fún bọ́ọ̀ bá score má bínú ẹni tí ó bá bínú ẹni tó score o torí kí wọ́n náà lè bá score torí iná tí ń tàn tí ń pàṣẹ àwọn èèyàn tí ń tan green òun náà ló tan rẹ́ẹ̀dì fáwọn kan o ìwọ tó bá tan rẹ́ẹ̀dì sí lọ́dọ̀ mọ́ gbẹ̀gàn ẹni tí wọ́n tan green fún torí ibi tó o ti ń gbẹ̀gàn bí náà tọ̀dọ̀ rẹ bá padà tan green ò ní rọ́nà lọ o torí àwọn èèyàn tó wà lẹ́yìn rẹ̀ ó padà kọjá ojú kan náà lọ́wọ́ á wà ìgbà tí wọ́n bá fi wá tan green tọ̀dọ̀ rẹ mọ́tò rí ọ̀sọ̀fà float nígbà tó o bá tún ní kó o tún un ṣe tán yóò tún wá dúró ẹlẹ́ẹ̀kejì ìgbà wọn ni yóò tún wá tan rẹ́ẹ̀dì dákun mọ́ dúró sójú kan torí pé ọmọ ò dúró sójú kan lójó transfer látọ̀dọ̀ bàbá ló fi ṣe ìjìrá lọ sọ́dọ̀ ìyá kò dúró sójú kan náà ló fi dóṣù mẹ́sàn-án tá a fi retí pé ìyá ò bímọ subahana rabbika. rabbil izzati amma yasifun wa salamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. mo kí afáwọn àgbà. adamallahu hayatakum. Sheikh Abdul Roheem Ali. dawlatan islamiyya. gbogbo ìgbà náà ni ẹ máa bá wa sọ̀rọ̀. wa faydatan tijaniyya. òjíṣẹ́ ńlá wa ànábì wa Muhammad. wa khidmatan sunniyya. ànábì sì sallallahu alayhi wa sallam. khayrul kalami ma qalla. wa dalla. wala yamullu. ìyẹn wọn. yakumullah. khayrul kalam ma qalla. wa dalla wala yamullu. abukakumullah. ètò dájú nínú ọ̀rọ̀ ẹ dákun bàbá adamallahu hayatakum. ورفع الله قدركم واتم الله صحتكم وجدد الله صحتكم بجاه سيدنا محمد صلى الله عليه وسلم اللهم على كيسه الله ني جوبا جي ولا بابا مينيستر اويا ọ̀rọ̀ àtijọ́ sọ ani ọ̀rọ̀ àtijọ́ sọ ọ̀rọ̀ àtijọ́ sọ wẹ́ẹ́. ó ń bọ̀ yóò kọrin. lecturer da níbo lẹ wà látàárọ̀ torí Ọlọ́run ẹ máa bọ̀ ẹ dákun ẹ má bínú lecturer ẹ máa bọ̀
ẹ máa bọ̀ ẹ dúró fa ìbáwá lálẹ́ sẹ́yìn kọ́lẹ̀ ni wá ni.